wọ́n ti mú Emmanuel tó fipá bóbìnrin láṣepọ̀ lẹ́yìn tó jà á lólè tán. Bá a ṣe ń kọ ìròyìn yìí, àtìmọ́lé ọlọ́pàá ni ọmọkùnrin ẹni ọdún 22 kan, Kẹ́hìndé Emmanuel, ògbójú afurasí olè, pẹ̀lú méjì nínú àwọn ẹmẹ̀wà ẹ̀, Abdullahi Hosseini àti Hasan Musa wà. Ẹ̀sùn ìdigunjalè ló sọ wọ́n dèrò ibẹ̀. Àrà ọ̀tọ̀ ní ti Emmanuel nínú ọ̀ràn yìí nítorí òun ló lórí ikọ̀ adigunjalè náà. Òun náà sì ni wọ́n ló fipá bá ọmọbìnrin kan láṣepọ̀ mọ́nú ilé wọn lẹ́yìn tó já onítọ̀hún lólè owó àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tán. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, Emmanuel nìkan ló lọ ja ìdílé Akíngbọ́lá tá a fi ojúlówó orúkọ wọn bò wọ́n láṣìírí lólè ládùúgbò Àpáta nìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tó sì fipá bá ọmọbìnrin wọn láṣepọ̀. Olójúlé 6 ní ilé náà, àwọn tó ń gbé bẹ̀ kò sì rántí tilẹ̀kùn tí gbogbo wọn fi sùn lọ. Jagunlabi taari ilẹ̀kùn kékeré àbáwọnú ọgbà ilé náà, ó rí i pé wọn kò tì í, ó sì wọnú ilé lọ. Yàrá kan tó rí i pé wọ́n ṣí sílẹ̀ ló wọ̀ lọ tààrà tó sì kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 4 tó wà nínú yàrá náà. Lẹ́yìn tó kó àwọn fóònù ọ̀hún tán tó fẹ́ tilẹ̀kùn ló gbúròó pé ẹnìkan ti tají nínú àwọn onílé ọ̀hún tó ń sùn lọ́wọ́. Ó pe ọmọbìnrin náà síta, ó sì fipá bá a láṣepọ̀ lórí àga nínú ọgbà ilé wọn níbẹ̀. Ṣùgbọ́n ọmọkùnrin yìí sọ pé òun kò bá obìnrin ẹni 20 ọdún náà láṣepọ̀, òun kàn fẹnu kò lẹ́nu lásán ni. Ṣùgbọ́n kí òun má purọ́, òun tún fọwọ́ tẹ̀ ẹ́ lọ́yàn kí òun tó sá jáde nínú ilé náà. Nínú fóònù 4 tó jí, ó ti ta 3 níbẹ̀, ọ̀kan lẹ́gbẹ̀rún 7 náírà, èkejì lẹ́gbẹ̀rún 9 náírà, nígbà tó ta ẹ̀kẹta lẹ́gbẹ̀rún 15 náírà. Ó sì ń lo èyí tó dáa jù níbẹ̀ fúnra ẹ̀. Fóònù onífóònù tó ń lò yìí la gbọ́ pé àwọn agbófinró lò láti wá aláwárí nípa ìlò ìmọ̀ ìjìnlẹ̀. Nígbà tó dé ààyè kan, ó fura pé wọ́n ti ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà láti máa fi tọpinpin òun kiri. Ó bá kúkú ta ìyẹn náà dànù nítàkútà. Ẹgbẹ̀rún 21 náírà 21,000 ló ta fóònù tó tó ẹgbẹ̀rún lọ́nà 150 náírà 150,000 ọ̀hún. Bẹ́ẹ̀ ló sì ń sá kiri kí ọwọ́ àwọn agbófinró má bàa tẹ̀ ẹ́. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti fi hàn pé kò síbi tójú Ọlọ́run ò tó, àti pé ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Bó ṣe kúrò níbi iṣẹ́ lọ́jọ́ náà, kàkà kó gba ilé lọ tààrà, ọ̀dọ̀ ọ̀rẹ́bìnrin ẹ̀ ló gbà lọ gẹ́gẹ́ bí iṣẹ́ látìgbà tó ti bẹ̀rẹ̀ sí í sá fáwọn agbófinró. Ṣùgbọ́n níbi tóun pẹ̀lú olólùfẹ́ rẹ̀ yìí ti ń rìnrìn alárédè wọn lọ làwọn ọlọ́pàá ti yọ sí wọn lójijì tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé Jagunlabi. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Ọ̀ṣífẹ̀sọ fìdí èyí múlẹ̀. Ó ní nǹkan bíi aago 11 alẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2022 yìí ni Jagunlabi pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ ṣiṣẹ́ ibi náà ládùúgbò Àpáta nìbàdàn. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ọ̀bàyéjẹ́ èèyàn tí wọ́n dè hámọ́ra pẹ̀lú ìbọn, àáké àtàwọn nǹkan ìjà olóró míì wọ̀nyí ni wọ́n fìbọn gba ẹ̀rọ kọ̀ǹpútà alágbélétan, fóònù, owó àtàwọn nǹkan míì lọ́wọ́ ọkùnrin kan ládùúgbò Àpáta nìbàdàn. Àfi bí ẹni pé èyí tí wọ́n fipá gbà lọ́wọ́ ọkùnrin náà kò tó, níṣe ni wọ́n tún lọ jí fóònù àti owó kó nínú ilé míì tí wọ́n sì tún bá ọ̀kan nínú àwọn obìnrin tó ń gbénu ilé náà láṣepọ̀. Ní kété tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ yìí tó àwọn ọlọ́pàá létí ní tẹ̀sán tó wà ládùúgbò Àpáta làwọn agbófinró tẹ̀sán náà ti bẹ̀rẹ̀ ìwádìí lójú ẹsẹ̀. Ìwádìí ọ̀hún ló sèso rere tí wọ́n fi rí Emmanuel tó jẹ́ olórí ikọ̀ àwọn afurasí adigunjalè yìí mú. Lẹ́yìn tó ti jẹ́wọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án tán tó sì dárúkọ àwọn méjì tó máa ń ra ẹrù ẹlẹ́rù tí wọ́n bá jí kó fáwọn ọlọ́pàá ni wọ́n lọ mú àwọn méjèèjì ọ̀hún torúkọ wọn jẹ́ Abdullahi Hosseini ẹni ọdún 23 33 àti Hasan Musa tóun jẹ́ ẹni ọdún 28 28. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ yóò fi bà wọ́n lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27, Emmanuel tún ti kó àwọn ọmọ ogun rẹ̀ lọ ká bàbá kan tó ń jẹ́ Joseph mọ́lé ẹ̀ nítòsí NNPC ládùúgbò Àpáta kan náà mọ́lé tí wọ́n sì já lólè fóònù àtowó ẹ̀ tó kó pamọ́ sínú ilé. Fóònù 8, kọ̀ǹpútà alágbélétan 2 pẹ̀lú ọ̀bẹ àti àáké la bá lọ́wọ́ wọn. Ọ̀ṣífẹ̀sọ ló kàdé ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìwádìí akọ̀ròyìn wa, ọmọ bíbí ìlú Ìgànnà nípínlẹ̀ Ọ̀yọ́ ni Emmanuel, ṣùgbọ́n àdúgbò Ọmí Àdìó nìbàdàn ló ń gbé. Àwọn òbí ẹ̀ ti kọra wọn sílẹ̀, ìyá wọn sì dá ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó dà wọ́n pọ̀ sílẹ̀ fún bàbá wọn nígbà tí gbogbo wọn sì wà ní kékeré. Àwíjàre ọmọkùnrin ẹni ọdún 22 yìí ni pé ebi ló sún òun dédìí olè jíjà, ṣùgbọ́n ó jọ pé olè jíjà ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ni,
pàápàá pẹ̀lú bó ṣe jẹ́ pé bó bá jí nǹkan ní nǹkan tán aṣọ àti nǹkan ọ̀ṣọ́ ara ló sábà máa ń fowó ọ̀hún rà. Aláròyé gbọ́ pé olè náà ni Emmanuel jà nígànná nílùú wọn lọ́hùn-ún tó fi sá wá síbàdàn lọ́dún 2019. Níṣe ló déédéé wọ inú ṣọ́ọ̀bù kan tí wọ́n ti ń ṣáàjì fóònù lọ tó sì jí odidi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 6 kó lọ́jọ́ náà. Ní kété tíwádìí àwọn agbófinró bá ti parí lórí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n sọ pé àwọn yóò gbé afurasí adigunjalè yìí àtàwọn tó ń ra nǹkan oníǹkan lọ́wọ́ wọn lọ sí kóòtù. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Ọ̀ṣífẹ̀sọ ló fìdí èyí múlẹ̀ nígbà tó ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn ọ̀hún fáwọn oníròyìn nílùú Ìbàdàn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.